ọ̀rọ̀ kan wà ń gbòòrò ọ̀rọ̀ Adéwálé Àkànjí Barisoki ṣé kí ni ẹ mọ̀ nípa ọkùnrin pẹ̀lú Alhaji Síkírù Àyìndé Barrister kí lẹ mọ̀. ṣe rí Barisoki Àkànjí Ọlọ́run kó bá mi rọ̀ ọ́ lọ́kàn. Àmín Ọlọ́run. Ọlọ́run kó jẹ́ elétí ìgbọ́ ọmọ. Barisoki Alhaji ló ní ọmọ ẹ o. Ló ní ọmọ. Alhaji ló ní Barisoki. Bó lẹ́yìn ṣe mọ̀. Ẹ ṣe ṣẹ́rí nígbà kan kó tó di pàlàjì kú tí Mọ̀dínà ìyẹn Àṣàbí Bàrí ti dé ọmọ bàbá ẹ̀ aya bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ kọ́lọ̀ bá mi dòun náà lágbà. Allahumma àmín. Kí gbogbo tóun náà ní kó má bàjẹ́. Allahumma àmín. Alhaji nífẹ̀ẹ́ wọn méjèèjì tó pọ̀ gan. Ó wá di ijọ́ yẹn wọ́n wà ń pálọ̀ lèmi dé láti Èkó. Yàtọ̀ sí Barrister ṣàtẹ̀ tó lórí fújì tí Ọlọ́run ní kẹ́ súnmọ́ tó mọ̀ ní tẹ́jọ́ wọ́ra dáadáa. Ó wà o. Ta ni? Saheed Òṣùpá ni o. Akóredé máa ń dé tọ̀. Akóredé. Sọ́dọ̀ Barrister lè ṣe pàdé ẹ̀ báwo lè ṣe pàdé? Rárá o, àdúgbò wọn yọkọ mi ni mo ti mọ Saheed Òṣùpá. Níbo ń bẹ̀? Ní Amukoko Musáfẹ́jọ́ ní Ìyántúwó nílé wọn wà. Bẹ́ẹ̀ ni. Ọdún wo mà? 80s àbí? 80s ni mo ti mọ Saheed Òṣùpá. Ìyá ọkọ mi àwọn fámìlì ọkọ mi wọ́n ń ṣe patí ní Àmútọ́ Square lẹ́kọ̀ọ́. Orogún mi yẹn nìyẹn ẹ̀ kú làwa lọ ṣòkú lẹ́kọ̀ọ́. Patí alẹ́ ni o kò tí ì sí alọ́sàn yìí o. Ìgbà tí Saheed fẹ́ máa lọ àwọn kan ti dúró pé kò ní lọ wọ́n ti fẹ́ máa bàjà. Bí ọkọ èmi dẹ̀ ti fẹ́ wọlé lọ sùn bí ọkọ ẹ̀wọ̀n orogún mi yẹn ṣe pé Alájà Ṣẹ̀rímọ̀ Kélégbé. Lẹ́ni náà ń jẹ́. Bẹ́ẹ̀ náà wà láyé wọn tí kú ọkọ̀ ti dàgbà gan-an. Bí yẹn ṣe sọ àmọ́ pé ìwọ ni ìyá títì ìwọ ni ìyá Èkó ọmọ yóò máa mọ wọn jẹ́ kí Àyìnlá kọjá. Ṣé wàá kọrin bẹ́ẹ̀ ni àbí? Ó wá kọrin ni òun ló wá ṣe patí yẹn fún orogún mi yẹn. Bí ṣe bọ́ síbẹ̀ ní pé ń bo ní ṣónú mọ́tò kó wọlé. Bẹ́ẹ̀ ni pé ṣé ń bì lẹ́kọ̀ọ́ Àkété ilé tọ́forí mi sọlẹ̀ sí. Sọmọ Èkó àti ẹ̀bẹ̀rẹ̀ sọmọ Èkó ni àbí Ìbàdàn àbí Kwara? Ọmọ Èkó lèmi o. Èkó? Ọmọ orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó ni mí. Níbo ń bẹ̀? Ọ̀nà méjì tó ti ń bíyàn dáadáa lẹ́kọ̀ọ́ lọ ti bí mi. Ó yá. Ìkíní ilé bàbá mi Ìdúmọ̀tà ni. Èmi ni bẹ́ẹ̀ ni Ifáwẹ̀mí mọ́ Lawal là ń jẹ́. Lawal? Ṣé Lawal àwọn Kúnlé Pólì àbí Lawal ti bo? Ẹ̀gbọ́n Kúnlé Pólì ni mí. Ẹbí ni yín? Mo ní iṣẹ́ bí ni máa ti ẹ̀ pé yẹn ni okó kan náà òbò kan náà ló bí bàbá Kúnlé àti bàbá mi. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ pọ́n Kúnlé Pólì sẹ́yìn mi. Po àbúrò mi. Kọ́lọ́n bá mi dòun náà lágbà kí má wà ti tọmọtọmọ. Àmín Ọlọ́run. Àwọn ọmọ alálùbáríkà golden son nílé wa. Ẹ sì ń rí ẹ̀ ń sọ̀rọ̀ dáadáa. Mi lọ́mọ bàbá mi kò sí mítìn tí bá fẹ́ ṣe tí Kúnlé ò ní jókòó òun àti Wálé Olómi àbúrò ẹ̀. Saheed Akóredé wọ́n ṣàyẹ̀wò ní lọ́jọ́ náà bó lè ṣe àṣẹ tó fi ráyè lọ. Mi ṣáà pé ẹ má ṣe wèrè bí o kíní kankan kan náà ẹ wojú ìyáláyà yín náà kíní kankan kan. Ó dẹ̀ wọ mọ́tò ló bá lọ. Ó tàn láti gbà yẹn wá develop face gbé wọn ò tútù rí. Obìnrin tó tún ní bí ọkùnrin rí o bá ṣe di wọléwọ̀de nìyẹn. Alore TV Alore TV nílé nínú òkúri ẹ máa wò ó. Tí a bá sọ nípa gbajúgbajà olórin fújì tó wá sílẹ̀ ayé yìí rí ó ti wá ó ti lọ ṣùgbọ́n dáadáa iṣẹ́ orúkọ ìwà orin àti fàṣà tó fi sílẹ̀ títí ayé náà ni a ó máa ṣèrántí Alhaji Síkírù Àyìndé Barrister ọmọ Balógun tí wọ́n lọ sùn tá ò lè rí wọn mọ́ láyé. Lónìí àti lọ sọ́dọ̀ àwọn pàtàkì nínú àwọn tí wọ́n súnmọ́ Alhaji dáadáa wọ́n bá wọn ṣe wọ́n bá wọn lùgbà wọ́n jọ wà pẹ́pẹ́pẹ́ wọ́n tó di pé Barrister ju àwà sílẹ̀ àwọn tí wọ́n jó tẹ bá ń wo fúdí garbage àtàwọn orin bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹ máa rí Alhaja Àmọ̀pé ń bẹ̀ ṣùgbọ́n ní ẹnu oníkan náà ni a ti gbọ́ pọ̀ ìyá wa salamu alaikum Alhaja o. Wàlékún salam rahmatulahi wa barakat. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ mà. Orúkọ tèmi ni Alájà Sherifat Àmọ̀pé Bari Wonder. Bari Wonder orúkọ yẹn ṣé ẹ mú kun ni ayé ló sọ yín bẹ́ẹ̀ ni àbó ló ṣe wọnú orúkọ yín. Wàláì tàlà ayé ló sọ mí bẹ́ẹ̀ Lawal ní surname mi.
Lawal ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tí ìfẹ́ tí mo ní sàlájì Barrister ó ti pọ̀ jù. So tí n bá rìn débi Barry Wonder, Barry at 40, Barry Wonder, Barry at 40 borúkọ yẹn ṣe mọ́ mi lórí dè mí nìyẹn. Ọdún rẹ̀ palẹ̀ Barrister. Láti kékeré ni o. Nígbà tí mo wà lọ́mọdé tí mo tẹ ìkéré mi lè ju bí ọmọ ọdún 7, 8 lọ. Ní ilé wa ń ta fàájì lẹ́kọ̀ọ́, obìnrin kan ń ta késẹ̀ tọmọ olókè ní táwà ló ń pe woman náà. Òun wà máa ń pé gbogbo eléré sí tó bá ti fi Kollington sí ńgbà yẹn mi àti ẹ máa bẹ̀rẹ̀ ìjà ni. Wàláì tàlà. Kébé ń Kwara. Wàláì tàlà. Bó ṣe jẹ́ ni mo sọ yẹn o. So tọ́wọ́n bá fún mi lówó oúnjẹ kí n lọ jẹun, máa lọ ra bisikíìtì àti sweet fún àwọn ọ̀rẹ́ mi. Nígbà yẹn mi ìdẹ̀yẹ̀rá làjèrè. Mo kàn mọ̀ pé ṣe mọ̀ kò sí fídíò kò sí kankan. Bọ̀ tó orin yẹn. Orin yẹn, mo ti nífẹ̀ẹ́ jù. Ó wá dijọ́ kan wọ́n ń pe woman kan báyìí ní àdúgbò ọmọ ọlọ́run ò jẹ ni wọ́n. Ẹ ló máa tẹ́ bá ra bisikíìtì fáwọn ọ̀rẹ́ yín kí lẹ máa mú ṣe. Mo ń wẹ rẹ́kọ̀d tálàjì ṣẹ̀ṣẹ̀ ṣe. Ṣé ni ẹ máa pìlẹ̀ fún yẹn jọjọ náà bó. Òun ta késẹ̀tì ní sẹ́yìn. Tó bá gbé sí ṣé mo ń jó wájú ẹ̀ láwọn ọ̀rẹ́ máa jó ni o. Pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín náà. Àwọn ọ̀rẹ́ mi yẹn mi ò ní jó bẹ̀tẹ̀ mi ní tìjú jó rárá. Pé kí o máa ní àbí pé kọ́ máa ní àwọn ọmọ mutí ló fi ń jó mu sìgá no yín ò dọ́dọ̀ èmi o. I like music tó pọ̀ gan, especially Barrister. Wow. Mo like wọn gan. So mo ṣá máa jó máa kọrin èrò máa pélé mi lórí. Ó wá dijọ́ kan obìnrin kan báyìí wọ́n pè ní Bèláwà Àkànkẹ́. Barrister máa ń kí pé ṣàṣà nínú àwọn obìnrin ló lè ta tìǹkó lóru o àfọmọ ọlọ́run òjà Àkànkẹ́ Bèláwà. Woman yẹn ń ṣe nǹkan lẹ́nu ọ̀nà ilé wọn náà kò jìnnà sọ́dọ̀ wa. Ní Tàfájì. Àwọn jẹ́ ọmọ ọlọ́run òjẹ́. Tìǹkó ni woman yẹn máa ń ta káàkiri pàtí gbajúmọ̀ èèyàn ńlá ni wọ́n. Wọ́n wá pe Barrister sí junction lé wọn yẹn. Bí ìyá yẹn ṣe mú mi lọ́bẹ̀ wò pé aláàjì ọmọ ẹ tó ti lẹ́kan lé ni o. Ọmọ yìí ó lè kú jẹ fún ẹ. So bálájì ṣe tó ti bẹ̀rẹ̀ eré báyìí kò tẹ́ ẹ tí bẹ̀rẹ̀ sí ní kíyàn mo tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. Ó sì ń wò yín báyìí. Wàláì ó wá hug mi wọ́n like mi wọ́n fún mi lọ́n ṣàdúrà oníkálukú lọ́nlẹ̀. Alájà 70s ni eléyìí nàbí 80s. Ọ̀rọ̀ tí ń sọ yìí o 70s ni o. Ló máa jẹ́. Yes. Tàbí late. Late 70. Nígbà náà. Ní Tàfájì. Bẹ́ẹ̀ ni. So ńgbà tó yá èmi wọn àti wọn tó bá ṣàtìní wà ń patí kan ṣá máa make sure pé mo rápá. Ẹ máa débẹ̀. Máa débẹ̀ ṣá ni. Kò sí fóònù. Kò sí fóònù. Gbà mí wọ́n lè má jẹ́ kí n fẹ́ rí wọn máa tiraka bẹ̀ tó bá ní nǹkan kan tó bá tajú kán orí èèyàn náà kan. Ó máa sọ fún nítọ̀ náà ni ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kó wọlé. Really? Láti bẹ̀ ó wá dìgbà kan ṣá sísítà mi ọmọ bàbá mi lòun náà ń pè lájàsílà ló bá ní àlọ́jọ́ fún Barrister bá ní ó ti yá níjọ́ o kinní kan igbá kan bí gbogbo àṣẹ rura wa lọ nìyẹn ó di fújì ṣe ń bà. Nísọlọ̀ bá ṣe lọ jó Barry Wonder nìyẹn. Okay. Gbogbo àwọn tó ń sá pé tálàjì nǹkan rìn pé àwọn ṣe kinní kan mi ò lọ́kọ tó fẹ́ bá mi ó yá gbogbo tẹ́ bá ní kí n ṣe bísímìláì ìṣàbẹ̀rẹ̀ sí ní bàlájì jọ wọn aláàjì Tájú Awóbàjò aláàjì Máyàbí kan ọkọ Sílífà Mojid àti máà tó ń lùlù fún ọ̀yẹ́ sì wà láyé dìsín. Adélójú onílù. Bẹ́ẹ̀ni. Adélójú onílù mi. Gbogbo ọkàn wò pé eléyìí ni kò tijú nù jó yìí ọmọ yìí ni ò tijú. Wọ́n fi mi gba front àjò bàtà ń lọlé. Ṣé kìí ṣe Barry at 40 ṣá? Barry at 40 gangan ni mo ti wá òkìkí yìí ti wá kàn gan. Ṣẹ̀rí Barry Wonder lélẹ́yìí. Yes, yes. Mo jó mo tún kàsà jó mo jó dáadáa iná aláàjì dùn tọ́ra aláàjì náà kò kẹ̀rẹ́ nu jó àwọn náà ń jó pa àwa kan wò ó lórí tẹlifíṣàn. Aláàjì ń jó pàṣàpàṣà o nínú jó. Mímí àti wọn ṣe kò sí jó ìní gbogbo aláàjì mọ̀ yọkọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ fún mi àti gẹ́ bọ̀bọ̀ kan báyìí ìyẹn jọ mo Èbúté Mẹ́ta Olúwọlé mo ṣe pàdé ẹ̀ níjẹta ní patí. Olúwọlé èmi àti ẹ̀ báyìí lájọ ń jó báyìí níwájú nínú fídíò yẹn. Láti gbà yẹn bàtà délé àwọn fámìlì àwọn bàbá wa ní àti borúkọ jẹ́ mi ní ó tàn borúkọ ń jẹ ṣájalè ni. Gbogbo bọ́ṣà ṣe ń ṣe frapapa yẹn èmi ò ríro torí ìfẹ́ ti ní sàlàjì ti pọ̀ jù ó ti pọ̀ jù mo ti láìkí wọn jù. So aláàjì ńlá ti ní ṣé kí wọ́n tẹ̀lé wa wálé wa lọ bá a bẹ̀bẹ̀ mú ní tí bàbá tèmi ò lé tó yẹn. Èèyàn tó gentle gan ni wọ́n
wọ́n ṣe sọ́yìn ó ti parí síbẹ̀ ni pé kálàjì má dààmú rẹ̀ so tálàjì máa ń lọ play ní arcade ni o city hall ni o àwọn bíi méjì tó jẹ́ gbòógì tó ti ṣe ní ńlá ń gbà yẹn. bẹ́ẹ̀ ni a máa débẹ̀ o wọ́n kàn lè gbé vosaji wọn blue báyìí wọ́n á ní kí wọ́n fi kó wa à ń lọ nìyẹn o sábà tí wàá débẹ̀ kó tó di pàlàjì bẹ̀rẹ̀ sí ní kọ ohun èèyàn àwa ló kọ́kọ́ máa fi sílù àwọn èèyàn máa bọ́ àwọn ọmọ kìnnì kan aṣẹ́wó ni wọ́n ẹ yìí ń tijú. èmi ò ń tijú mi. bọ alájà ẹ ní sùúrù o èyí tẹ wá ń ṣe lẹ́yìn alájì ń gbà yẹn owó ló bá dé ni àbí passion ni. wàláì tàlà mi ò kí ń gbowó alájì ò fún mi lówó rí tó fi jáde fún ijó bẹ́ẹ̀ later ó wá ṣe nǹkan kan fún wa tó bá ti lọ play bẹ́ẹ̀ yẹn ó ti ní envelope kan tó bá fún ẹ tó bá délé inú ẹ máa dùn. Yes, wọ́n bẹ̀rẹ̀ sí ní fún alẹ́ nígbà tó yá bí àwọn bá boys wọ́n ti ń gbowó envelope brown wọn yẹn kíní sticker wọn àwọn gangan picture wọn kékeré Barrister wà ń bẹ̀ ó ti wà ń bẹ̀ màá tún máa gbé kiri ìgbà kan gan tí ò bá sí là lórí mò ń kó gbogbo àwọn envelope yẹn kiri ní mi ìsọ wọn nù Ọlọ́run wàláì tàbí ó dàbí ohun ìwúrí. yes pé Barrister aláàjì èmi aláàjì mo ṣáà láìkí wọn ṣá. ẹnìwọ kí téèyàn bá fẹ́ràn olórin báyìí torí ta bá ń sọ nípa olórin tí Ọlọ́run ní kí ọwọ́ ẹ̀ dẹ sóbìnrin Alhaji Sikiru Ayinde Barrister. Alhaji àwa tí mò ń wò yìí arẹwà lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni èmi náà mo rí bọ́ lọ́wọ́ Alhaji bẹ́ẹ̀ tí Ọlọ́run fi yọ mí mo pèdè kan fún ọ̀gbọ́rọ̀ ẹ̀rí láyé. Allah akbar bó lè ṣe sọ. ẹ ṣe sá mo ní Alhaji wàláì tàláì tẹ bá ní bọ́ ṣòkòtò mi màá bọ́ torí mo nífẹ̀ẹ́ yín bẹ̀tẹ̀ ní nǹkan tẹ fẹ́ fi mí ṣe kò fẹ́ useless ni pé bóyá ọmọ ìrẹwà jẹ́ kémi náà jẹ́ ń bẹ̀ ni bẹ̀tẹ̀ bá ti wá fi yẹn kún ìfẹ́ tí mo ní sí yẹn kò sí ń bẹ̀ mọ́ ó ti dínkù o. ẹ sọ bẹ́ẹ̀ fún wàláì tàláì ó ti dòkú ọ̀run ìlàdẹ máa pàdé lálìkẹ́ ọmọ tẹ́ ń pé ló sọ àwa ta wá sáyè náà tún máa padà ríra wa wàláì omi dẹ̀ bọ́ lójú wọn báyìí. Barrister. wàláì wọ́n dẹ̀ so mọ́ mi pé àmọ́ pé kí n má bínú. mo yànjẹ. wọ́n dẹ̀ mójú kò lára mi. torí ẹwà yìí pọ̀ o wọ́n fẹ́ náwó sí yín o. so gbogbo àwọn ọ̀rẹ́ wọn náà wọ́n máa dá para lójú gbogbo ẹ̀bá ni mo ń jẹ́ ńlẹ̀ yìí ò fún mi lọ́mọ ọmọ ẹ̀fọ́ ọmọ òun sílẹ̀. bẹ́ẹ̀ tí torí pé mi náà mo dẹ̀ ráríṣà oríṣiríṣi tọ́wọ́n tó jẹ́ bàbá wa tó ń ṣe pẹ̀lú obìnrin èmi kò ní interest nípa ọkùnrin kan lọ títí gbogbo òrìn yẹn ń gbà yẹn ọkọ ńkọ́ ọkọ tí mo ní mò ń fẹ́ ń gbà yẹn ó ti kọ̀ mí lẹ̀ nítorí Alhaji àti Amẹ́ríkà ló ń gbé Tòkunbọ̀ Akínbíyì ló ń pè ó ná ní mo lọ jó fún Barrister ó ní torí náà òun ti àwọn fámìlì wọn tẹ̀ lè gbà oníwèé ni wọ́n alákọ̀wé lọ wọn èmi ò tẹ̀ ríro. ṣé ti ṣàbíamọ fún wọn. mi ì ṣàbíamọ fún. ẹ ṣì wà lọ́nà ẹ̀yìn méjì gbà yẹn. mi ti bímọ fún bàbá àwọn ọmọ ibẹ̀ ní ìfẹ́ yẹn mọ́ torí pé ó jẹ́ èèyàn kan tó burú jealous ó máa ń jealous gan ó lè nàyàn pa so mo ti rò pé wo ń dẹ̀ ti bímọ. àánú èèyàn náà ó ti wà tipẹ́tipẹ́. yes ó lè sìn. ó ti o mo dẹ̀ ti bímọ mẹ́ta ni mo bí fúngbà náà nínú mẹ́ta yẹn ẹyọ kan kú ó kù méjì so àwọn méjì yẹn ni mò ń kó káàkiri Alhaji gan wèrè ọlọ́mọ ló máa ń pè mí ó mọ̀ pé mi nífẹ̀ẹ́ ọmọ púpọ̀ jù. tẹ́ wá lọ́jọ́ ìfowó láyé lọ́jọ́ ni. ó ti o èmi tí mò ń tí ọmọ mi mọ́nu yàrá kan níta fájì ni mò ń gbé bẹ́ẹ̀ tí n bá ti ń lọ máa tilẹ̀kùn máa fi kọ́kọ́rọ́ sápò ó tún dìdájí tí n bá dé kí n tó ṣí wọn lẹ̀ póòtọ́ máa fi tọ̀ oúnjẹ wọn omi tó máa mu ó ti wà nù yàrá nítorí ìgbà tí wà yẹn rẹ́pìn ló ń rè ní. mo rí bọ́m̀bẹ̀ náà lásìkò yìí ó ti wá yàtọ̀ ìjọba Èkó kò fàyè gbà ó. bẹ́ẹ̀ ni so mi ń bẹ̀rù pé kọ́ máa ṣe ṣekúṣe pẹ̀lú àwọn ọmọ yẹn nígbà tó yá mo kọ́ àwọn ọmọ yẹn kó ní tàfàjì mo lọ kó wọn sílé bàbá wọn ní Amukoko yẹn ní Bájì àti wà lọ́hùn. bẹ́ẹ̀ ni mo sáfẹ́jọ́ nọ́mbà 19 sáfẹ́jọ́ ọmọ méjèèjì wọ́n wà ńbẹ̀ máa yọ ìrè ní sátidé máa ti lọ máa dé Monday àbí Sunday máa lọ jókòó sí wọn so aṣá ń bá lọ bẹ́ẹ̀ àmọ́ pé bìkan ni Barrister ti kọrin tí mi dé kò sí o. ẹ̀rọ Alájà. yes sir. ìrìn àjò yẹn kò sí fẹ́ rìn ọjọ́ wa ni ó tiẹ̀ fẹ́ sùn ibi wọ́n dàgbé tí mo ń lọ yìí kò sọ́nà bẹ́ẹ̀ yẹn kú mbẹ́ só tiẹ̀ ṣẹlẹ̀ rí. wàláì kò ṣẹlẹ̀ mi ríro torí ẹ mọ̀ pé Barrister ò sun yín rí. téèyàn bá títí tí bí ṣe ń sọ inú téèyàn bá wo orí status mi tí n bá wò pé mo ti nẹ́sìn eléyìí ti wà ń bẹ̀ bẹ̀ pẹ̀lú ẹ̀mí ìfi Alhaji lẹ̀ láti má gbọ́ àbí kí n kọ̀ rí kéèyàn kọ́kọ́ tẹ̀ gborin wọn sí báyìí máa sáré gbé sórí status mi ni up to today. so gba ayé tó ń ṣe pé
kó máa yé lọ ní mẹ́ẹ̀lọ barrister system ẹ̀yin náà ṣe challenge yẹn ni. mo ń jó lọ ń tèmi ní bó ṣe. kò sórin ṣá orin Barrister òun ṣorin tí èèyàn máa gbọ́ tó máa tutọ́ pé eléyìí òun ṣorin wàá rágbádá mú bẹ̀ wàá rí bùbá mú wàá rí ṣòkòtò wàá rí fìlà tó máa dé sórí inú orin Síkírù Àyìndé Barrister. alájà tẹ bá sọ pé ọjọ́ kò ṣẹlẹ̀ kí ó fẹ́ sun rí nínú ìrìn àjò yẹn ọjọ́ wa ni mi dùn jù pé àbò ń tẹ̀lé Barrister mo ní ìbáṣepọ̀ pẹ̀lú Barrister ọjọ́ òní ní dùn jù. ìjọ tínú mi dùn jù níjọ́ tí Buhari ọlọ́tọ̀ kọ́nà ń bá mi forí. ẹ mọ̀ kọ́nà má fún wọn ẹnu mi gbé wọn jù. sọ́sì mọ̀ yín. dáadáa Alhaji wa sọ fún mi níjọ́ náà pé wà kí ló dé báyìí pàápàá náà ọmọ tí Síkírù bí gan wọn á sí ní abẹ́ tó yìí ẹ pọ̀ tẹ̀lé Síkírù tí ẹ yí pọ̀ jù ṣá. bó ń jẹun Barrister ni bó dúró o gbọ́dọ̀ gbọ́lùwà ti bẹ̀rẹ̀ sí ní jó. Alhaji yín náà ni mo fi jọ aṣá máa ń ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ a máa ń ṣe pé wọ́n wá dijọ́ kan mo wá nídìí ọmọ mi tó kú yẹn ó fẹ́ wọ Holy Child College. Yes, lọ́ba ní dé. Ẹgbẹ́ sùkúù mi náà ni. Owó yẹn ò sí lọ́wọ́ mi tó nǹkan bí ṣe wọlé lọ bá Alhaji Buhari nìyẹn. Ọlọ́tọ̀. Bẹ́ẹ̀ni, ìmọ̀nà nínú ìlú náà tàtẹ̀ lónítàn tó wà ń bẹ̀ kíní kankan kọ́kọ́ gba lẹ́tà kó mu lọ́bẹ̀. Ó dẹ̀ fún mi ní bóyá ń jọ́ náà ṣá 500 naira. Ṣùgbọ́n owó bàǹtù. Owó ńlá ni o. Ọmọ mi wọ school yẹn. Wow. Lọ́dún náà. Nígbà tó di pé ọmọ mi ọkùnrin second born mi yẹn wá fẹ́ gba shop ní tirẹ̀ torí mechanic nìyẹn ṣe ní mechanic ní ó wà ń bẹ dọ̀la gbà ẹni Bọ́lá Tinubu wo Ọ̀bẹ̀lẹ̀ tó ń ṣọ̀nà yẹn that's year 2000 kọ́ nìyẹn. 1999 ló dépò. Yes ló dépò yẹn ọmọ yẹn ò wá ríbi tó máa dé sí ìṣe Alhaji Buhari náà ní pé ọmọ mi kinní kankan ó ń ṣiṣẹ́ báyìí kinní kan ní kí n lọ sọ fún ibi tó bá fẹ́ kó lọ náwó sí wọ́n ń ṣe dáadáa fún mi. àwọn àǹfààní tẹ rí látàrí Barrister tẹ mọ̀ tí òun náà mú ọmọ yìí. bẹ́ẹ̀ Alhaji ń gbà yẹn o wọn jáwọ́ láti má fún wa lówó oúnjẹ o. Barrister ṣe sì ń jógbà yẹn náà ní abẹ́ ìjómọ́. ìjómọ́ bẹ́ẹ̀ mi close mọ́ wọn débi pé nígbà tí ọmọ mi yẹn tó fẹ́ bí first born ẹ̀ mo wọlé lọ bá wọn ìgbà yẹn lọ́kọ́ sickness àkọ́kọ́ ẹsẹ̀ yẹn. wọ́n bá sọ fún mi pé àmọ́ pé èmi ni mo promise ẹ̀ ń tòótọ́ pé tí n bá ṣoore fún ẹ máa ṣe fọ́mọ ẹ̀. ọmọ ìyá tẹ̀lé wọn lọ London kó lọ bímọ sí ọ̀sàgbára fún Alhaji mọ́ wọ́n ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn mo ké mo bara jẹ́ gan-an pé irú àárẹ̀ wo rè àjọ náà lọ́hùn. wọ́n wá sọ fún mi pé kí n má wọ̀rì pé gbogbo bó bá ṣàṣì jẹ́ tọ́lọ́n bá fún wọn tán gbádùn ọmọ mi ìyá dé lóyìnbó yẹn. wọ́n sọ bẹ́ẹ̀. níwájú Ọlọ́run lórí ìdùbúlẹ̀ níjọ́ náà mo gbé ápù pálí kan ni mo gbé dání mo rà fún wọn láti Èkó. ápù. yes tá à ń jẹ yẹn pálí kan. ìbéèrè pé ápù tó ń mú ní. ápù tá à ń jẹ ó dà báwọn. pálí kan ni mo gbé dání fún Alhaji Síkírù níjọ́ náà. wọ́n dẹ̀ ṣàdúrà èmi náà ṣàdúrà fún wọn. so ńgbà tó máa fi dé lẹ́ẹ̀kejì tó yẹ kí n náǹfààní láti lọ tún wò wọn. nígbà tó rẹ̀ wọ́n kejì. tó ti rẹ̀ wọ́n kejì yẹn mo ti ń fẹ́ ẹni tí mo ní mo befriend yẹn bọ̀bọ̀ tí mi ní ìbá bímọ fún yẹn mo ti ń tẹ̀lé so kò fi àyè pé kí n máa lọ́lé eléré. kò sáyè mọ́. kò sáyè fún mi mọ́ ó ti block ọwọ́ mi tẹ̀nà òun náà wá jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ mi fẹ́ẹ̀ níjọ́ tuntun ti ń fọkùnrin. òun lẹ́ni kejì. òun ni èèyàn tó tún ṣe dáadáa sí mi rírí láyé mi. èèyàn ń fẹ́ èèyàn tó ó dúró dáadáa ẹ̀yin náà gbogbo àwọn orin yẹn náà ẹ̀yin náà wá jáwọ́ ẹ wá kọjú mọ́. wọ́n á kọjú mọ́ pé mo ti nọkọ kẹ́ ń jókòó tọkọ mi. so láàrin méjì yẹn náà Ọlọ́run já méjèèjì lọ tó rọ́mọ mi yẹn náà mo ṣe nǹkan oṣù títí tí n fi bí ni. mi mọ̀ pé èmi máa ń gbọ́ tọ́ ló máa ń ṣẹlẹ̀ síyàn ni mi believe rẹ̀ ọ̀tìgbà tí mo dọ́dọ̀ Dr. Tóbilọ́ba báyìí mò ń gbé Sọ́lọ̀mádé ni máa yẹn sọ fún mi pé alájà ìjókòlẹ̀ ní ọmọ ni mo ní wàhálà kì í ṣe ọmọ ìjú ni ó ti tóbi ni. nínú ìrìn àjò yẹn nígbà tí Barrister jọ ajọ́lọ̀ nípè ṣe ti ẹ̀ fojú kàn án. wàhálà mi ì débẹ̀. abẹ́ ẹ̀ gbọ́. mo ń sun ẹkún bí ìkòkò ńlẹ̀ báyìí tí mi ń bẹ bàbá ọmọ mi pé kó jọ kó tẹ̀ kí n lọ fún ní last respect ó ní tí n bá ti lọ. nígbà tó ń ṣàìsàn yẹn ẹ gbọ́. mo gbọ́ ṣùgbọ́n ẹni tẹ́ ń fẹ́ gbà yẹn kò jẹ́ kẹ́ lè dé. ẹ̀yẹn ní àìsàn ẹlẹ́ẹ̀kejì o tálákọ̀ọ́kọ́ mo lọ. ẹ̀bọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn gbọ́. ẹlẹ́ẹ̀kejì tó pọ̀ gan yẹn mi ì débẹ̀.
káì. bàbá ọmọ mi yẹn sọ fún mi pé tí má ti lọ tọ́nà tí ẹ̀rọ jíjí mi bẹ́ẹ̀ lásán the end Ẹ ni gbàgbé láàrin ẹ̀. mi àtòun mi ì dẹ̀ fẹ́ lùsẹ̀ mo wá gbọ́ sí lẹ́nu Rọ́kọ lórí olówó orí aya, Bẹ́ẹ̀ ọkọ ni. ni olówó orí aya. bẹ́ẹ̀ ni àti pé òun náà ṣe nǹkan mírèkù tí mi tiẹ̀ rírí látọ̀dọ̀ ọkùnrin kan rí láyé mi ẹ̀ lè fowó yín sóúnjẹ fún kó jẹ́ o Àfihàn tó bá múlẹ̀. yes pé bá ní ó tún ṣoore fún yín títí pé àtẹ̀ǹtẹ̀sán ọmọkùnrin lẹ́sàn kí wọ́n á rí gíláṣìsì lọ́nà kan ní àtẹ̀ǹra fọ́kọ mi tàbá mi dé àṣebá Ní ìfà àwọn pé ìmọ̀. fún àìgbọ́n ó dábàá ń tọ́jú ẹ̀ O ò ní lò ó. tí máa ní mú lọ́lé nání mà ṣe bó ra fún mi mi ló Wọ́n fún nílé míì. ìyẹn kọ́ ẹ máa gbọ́ àwọn àṣebá lọ tọ́jú ẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ ó lè dẹ̀yìn oṣù méjì mẹ́ta tó bá ní owó kìíní times 100 tó fẹ́ fún àbí times 10 a wá sọ fún mi pé gíláàsì tó rà fún ìjọ yẹn báwọn mu tó bá mu fún mákàn ní envelope sí ẹni tó bá tún ní envelope yẹn wà láì òun lọ rẹ́rìn lé ni o Ọkùnrin kan tún nìyẹn. wàláì tàláì so bó ṣe wù mí gbọ́dọ̀ pé kí n bí kí n ṣẹ̀ṣẹ̀ jí ní jíjí àárọ̀ mi Lọ́mọge. lọ́mọge kí wọ́n á ṣa gbogbo abiyamọ mi fún Níbi tọ́lọ̀ ní kó dáa dé. níbi tó dáadé lọ́kùnrin Bàbá náà ń kọ́ báyìí. tẹ̀léra wa mọ̀ Ṣùgbọ́n ó wà dáadáa. ó wà dáadáa fáin Èèyàn dáadáa sì ni èèyàn wọ́n. dáadáa ni Wọ́n ṣe dáadáa ó pẹ̀lú ṣe yín. dáadáa Kọ́lọ́run tó bàbá dó tì wọ́n. àmín Nígbà tí Barrister wa kú. bàtàlà tí gbọ́. wàá kú tí mo gbọ́ yẹn mo ké mo bara jẹ́ gbogbo ọmọ mi kódà bébì mi tí mo ní mo bí fún ilé ó ṣàǹṣe mọ́ mi sorry don't cry Mo again bàbá dẹ̀ ń sáré yín dára ẹ padà ṣàbíamọ fún wọn. ẹyọ kan péré ṣé ọkùnrin ọmọ kan tí mo bí gbẹ̀yìn òun ni mo bí fún Ẹ jẹ́ wọ́n gbé. Àwọn náà sì jẹ́ yín gbé. bẹ́ẹ̀ ni Àdúpẹ́. so ó ṣáà bẹ̀rẹ̀ sí ní ó dùn mí gan pé kó tẹ̀ jẹ́ pé nǹkan tẹ̀ débi òkú yẹn ṣẹ̀dẹ̀ mọ̀ pé ńgbà yẹn fóònù ti wà Bẹ́ẹ̀ni. ó ní máa wo kó máa ṣàdúrà fún un èmi ò wá ṣèrò tó ń wí yẹn mo á gbé píṣọ̀ wọn mo á gbé síwájú mi báyìí Ṣé ó jowú ni àbí wò ni? kò tí ẹ yé mi Yóò ẹbí kẹ́ yọ̀rọ̀ Barrister rárá. kò jẹ́ ń débẹ̀ o Lẹ́yìn Barrister, ìjọba ìkọ́ tẹ̀ ti ṣe kíní kan fún yín. Tálájú náà sì rí báyìí. Ṣó ṣẹlẹ̀ rí? mo tún fọ́mọ kan báyìí tó jẹ́ kò ń ṣe jàgídíjàgò oníwèé ni Èèyàn líle. èèyàn Ó líle le ni díẹ̀. ó ti làgò mọ́ mi lórí ní ṣégbòtẹ́ nàbókí kọ́kọ́rọ́ mọ́tò bọ̀ mí lọ́pọlọ báyìí tẹ́jẹ̀ Ó gun yín ní kọ́kọ́rọ́ lórí. torí pàlàjì ọ̀gì mi lásán báyìí ní òun ti sọ páṣírí ẹ̀ máa tó alálàájì ń dún ẹni Aláàjì ń ṣe kinní ni. aláàjì ń ṣe kinní fún ẹni Torí mo ní káwọn bò lórí àwọn. kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ bákan ni bàbá ní láti ṣe báyìí ẹ̀ ló lágbájá mo ní kó fọ́mọ yẹn sílẹ̀ kó dá wọn lóhùn o Barrister. Yes. Ṣé nǹkan lọ́wọ́ ni? ọkùnrin lọ akéèdì lọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ gbogbo àgbáyé ló mọ̀ ń dọ́tà wí ó kì kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀bọ̀ mi lórí báyìí tẹ́jẹ̀ Òun sọ yín débẹ̀ àbó ló gbé yín débẹ̀. ẹmọ tó ṣe ní sábàkà night níjọ́ náà mọ́ àrẹ́sìkò kọ́lọ̀mbà fún lálàáfíà Pàṣẹ ìnáwó máa ń kẹ́ni náà. ẹ̀gbọ́n mi dáadáa ni area brother mi tó nice gan sí mi ọlọ́run belédùmá tó bàbá mi fún lálàáfíà Aláàmà mi. gbogbo iṣẹ́ tó ṣe kọ́lọ́run jẹ́ kó náà rí jẹ Àmì Ọlọ́run. Ókè, wọ́n ṣe wà. wọ́n ṣì wà mọ́ àrẹ́sìkò ló ṣe sábàkà night lọmọkùnrin tí bá dárúkọ ẹ̀ á kò máa rẹ́rìn ni pé Ẹ sì rántí sítórì yìí. yes Àwọn náà wà láyé. ó wà láyé ó wà ní London bí ṣe ń sọ̀rọ̀ yìí Wọ́n ò rí pẹ̀lú ògbó Ọlọ́run. Wọ́n ò rí ìjàbí yìí. aláàjì ló bá ní òun ò lọ patí yẹn mọ́ ẹ̀ńtà dẹ̀ ń wì garawa tó fi ń pọn mi ló ń kó góòlù sí Ibi tọ́lọ̀ ń kéde. ìtàn ló ń kẹ́dé òun orúkọ wa spẹ́lì orúkọ wa jẹ́ bákan náà s làwọn méjèèjì jọ ń lò Ǹjẹ́ Ṣẹ̀rífà? òun jẹ́ Àwọn jẹ́ ẹlẹ́fílẹ̀. Ẹ já wọn lọ. òun jẹ́ kinní kan ṣá ó ti lọ kó góòlù fún mi tí máa lò mo múra pa ni òjà káàdì lóore níjọ́ náà Ṣé fẹ́ jóná ní abẹ́kan lọ pátí? irọ́ mi kò lọ pátì ni so alájì òde lè ṣe orò ní kálàjì ríyàn kó má ọ̀gẹ̀yàn Táwọn kan ní àtọ́ bá ti dìmọ́ yín báyìí. irọ́ ló Ó wà kóra ńbẹ̀. wọ yín lọ. Ó ti bà yéèyàn jẹ́. irọ́ ni ìbàjẹ́ lásán ló wà ń bẹ̀ Má ṣe o. ṣe mọ̀ pé ẹṣin ọ̀tẹ̀ ni ó ń ga lójú ẹni àwọn ẹni tó bá hètè èèyàn kò sí bó ṣe lè tó bá kó yọ ojú ẹ̀ fún wọn jẹ́ ọ́ hètè ẹni Ǹjẹ́ onífújì kan ti wà tí wọ́n bàjẹ́ bí Síkírù Àyìndé Barrister tí wọ́n fi táwọn èèyàn fẹ́ nu ẹnu tí ò dáa sórí àgbà àwọn kan sọ pé nígbà tó lọ tán náà tó fọ pé ìyẹn rárẹ̀ lọkùnrin yìí o ṣé onífújì kan wà ṣá. wàláì kò sí o mi ò rí o Òun náà sọ onímọ̀ náà lòun Ọlọ́run fertilizer lòun. akitan ní o aláàjì yẹn ti da jù Barrister. aláàjì da o
kò wá mọ olówó kò mọ tálíkà o aláàjì ò ní bẹ́ẹ̀ ṣe nítorí pé ọlọ́run kẹ́ o ní gbogbo dúkìá o Barrister ò ní ṣe bẹ́ẹ̀. kàn ń ṣèyàn bẹ́ẹ̀ rárá gbogbo ọmọ lọ́mọ ẹ̀ aláàjì tó ń pẹ́ tó bá ti wọlé ètò bá ti kí pé ẹ káàsán sá àbí ẹ kálẹ́ sá orin ni la fi kíyàn káàbọ̀. orin ló máa fi máa dẹ́ ẹ lóhùn kíkí tó ń kí yẹn ẹ wá dùn ẹ máa wọ pé àlùjọ̀nú lọmọkùnrin bẹ́ẹ̀ tẹ́ bá tún wọlé ẹ̀nà ẹ máa bá báírò àtìwé káàkiri ni nínú ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí wọ́n ti sáré kọ̀ọ̀kan kan sílẹ̀. wọ́n ti rórin mú kalẹ̀ ní tiẹ̀. nígbà tí wọ́n ń kọ́kọ́rọ́ ọmọ yín lójú báyìí kí ni Barrister wá ṣe. aláàjì bá ní kó fi mí sílẹ̀ ọmọkùnrin yìí ó máa kówó jọ aláàjì dẹjọ́ máa ń kí èmi àti ẹ̀ aláàjì máa ń kí lánàá òun gan ní tá à ń sọ yìí ló bá rin kọ́kọ́rọ́ mọ́tò mọ́ mi lórí lẹ̀jẹ̀ bá bò mí bàtí inú bóyá aláàjì bá kúkú ju máìkì sílẹ̀ ló bá mú mi lọ́dọ̀ pé ó yá kán gbé mi sínú mọ́tò kan máa gbé mi lọ sí hospital ẹni ọdún 5 ni mo fi gbélé ẹ o. ẹni tó ṣe báyìí àwọn náà ó wò àdẹ̀ bímọ fúnra wa nítorí pé kí ni mo fẹ́ pè ní bóyá àjẹ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tí wàá lè Barrister nìyẹn mo ṣáwọn ń sọ̀rọ̀ títí gbogbo yẹn ní aláàjì ń do ni aláàjì ń fẹ́ ni aláàjì ń ṣe gbá ni bẹ̀tẹ̀ aláàjì ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀n tẹ̀ fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn bàtọ́ ti sọ ẹja mọ̀ ṣe bàbá àtọmọ. ó ní pọ́lísì gan tó pọ̀ gan ni. paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí. ó kọ̀ gan ni látọdún náà sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi. akẹ́gbẹ́ àwọn tí Ọlọ́run ní kí wọ́n bí wọn Barrister lónìí. Ọlọ́run kọ́ wọ́n papọ̀ ní. kì í ṣe pé bóyá ó ní ìṣekúṣe. bẹ́ẹ̀ ló tún níwà kan tí mo mọ̀ málájì ni pé ó ti nífẹ̀ẹ́ ọmọ jù. aláàjì tí wèrè bá lòun bímọ fún yóò gbà o. a lè bẹ́ẹ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run a lè bẹ́ẹ̀. aláàjì nífẹ̀ẹ́ ọmọ tó pọ̀ gan ni. ẹjẹ ká yà díẹ̀ ẹlẹ gbọ́dọ̀ Barrister rí. mo gbé bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń gbọ́dọ̀ aláàjì. tọ́ba tí wọ́n ń lọ patí aṣọ mi ẹ̀yìn búùtù ló ń gbé o. ó ti wà lẹ́yìn búùtù bàbá. ó ti wà mẹ́ẹ̀ tàbá pọ̀ débi míì tó wáyé kí n múra láti lé mo kàn lè mọ gbogbo aláàjì ìmọ̀ jíìdì yẹn kọ́lọ̀ foríjì wọn. wọ́n máa ní kíní kan mi kò sì ti lè fẹ́ nu yín ẹ tutọ́ ẹ̀ dànù. nígbà tẹ́ ẹ ti fẹ́ aláàjì àwọn wá níbẹ̀ káwọn náwó. ẹ̀mí ò dá wọn lóhùn. wọ́n fẹ́ ganu sí i. wọ́n fẹ́ ganu bẹ́ẹ̀ mi ò gbà. ẹni tí mo tún lè ní mo tẹ̀lé láàrin tó jẹ́ fáǹsì aláàjì ní Tẹjúmọ́lá. onírin. bẹ́ẹ̀ ni. àwọn tó lówó náà lẹ́yìn náà bá ṣe. mo tẹ̀lé Tẹjúmọ́lá bẹ́ẹ̀ tó jẹ́ ń sá fún yẹn náà ni pé ọmọ oníjọ̀gbọ̀n tí mo dárúkọ yẹn ó nílé kan lọ́nà bíi ti Tẹjúmọ́lá ní ọ́fíìsì sí wàhálà pọ̀ ń gbà yẹn kó ó ṣòkè ọrùn mi ọmọ oníjọ̀gbọ̀n tí ń sọ yìí so Tẹjú náà àpẹ́ kan lọ títí. ẹ kò ṣáà padà fi wọ́n lẹ̀. mo ṣáà fi Tẹjú sílẹ̀ so later. ẹ wá gbé aláàjì fọdún mélòó ẹ fi gbé aláàjì. èyí tí mo ṣé mo lè ní kò ń ṣe bí ọdún. ẹ ṣáà wà ń ṣe ń bà dáadáa. bẹ́ẹ̀ tí máa wá lọ. ọ̀rọ̀ kan wà ń gbòòrò ọ̀rọ̀ Adéwálé Àkànjí Barisókì ṣé kí ni ẹ mọ̀ nípa ọkùnrin pẹ̀lú aláàjì Síkírù Àyìndé Barrister. kí lẹ mọ̀. ṣe rí Barisókì Àkànjí Ọlọ́run kó bá mi rọ̀ lọ́kàn. àmín Ọlọ́run. Ọlọ́run kó jẹ́ elétí ìgbọ́ ọmọ. Barisókì aláàjì ló ní ọmọ ẹ o. ló ní ọmọ. aláàjì ló ní Barisókì. bó lẹ́yìn ṣe mọ̀. ẹ̀ṣẹ́ rí nígbà kan kó tó di pàlájì kú. tí Mọ̀dínà. ìyẹn Àṣàbí. Bàrí ti dé. ọmọ bàbá ẹ̀ aya bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀. kọ́lọ̀ bá mi dòun náà lágbà. Allahumma àmín. kí gbogbo tóun náà ní kó má bàjẹ́. Allahumma àmín. aláàjì nífẹ̀ẹ́ wọn méjèèjì. tó pọ̀ gan. ó wá di ijọ́ yẹn wọ́n wà ń pálọ̀ lèmi dé láti Èkó. ní Fuji Chamber ní sọlọ. ní Fuji Chamber kan náà bá kí wọn pé aláàjì wọ́n dẹ̀ kí mi mo lọ jókòó. mo wá ń wo Barisókì yẹn pé Barisókì yóò jọ yín gan ni aláàjì. ok èyí ń béèrè. lọ́wọ́ aláàjì dẹ̀ ń sọ fún mi àwọn èèyàn dẹ̀ ń sọ ń ta yí pé ẹ̀gbọ́n aláàjì kan àbábúrò aláàjì kan làá ti gbọ́ pé wọ́n ló bí Barisókì bẹ́ẹ̀ àárí rò pé nítorí pé wọ́n ṣe dáadáa sí Mọ̀dínà. kò sí ẹni tó lè mọ̀ pé aláàjì kan ló bí kò tí ẹnu aláàjì jáde tó fi jáde láyé pé Mọ̀dínà ń ṣọmọ òun. Barrister ò sọ bẹ́ẹ̀. wàláì tàláì. gbogbo ọmọ lọmọ lọ́dọ̀ tiẹ̀. gbogbo ọmọ ni èmi tí mo jókòó ìnà ìbò sọmọ ẹ̀ lámọ̀ pé ṣó ti yé yín ibi tí wọ́n á lọ kọ́ yẹn níjọ́ yẹn tó wá kèmí àti wọn bá ní aláàjì
ọmọ ìkùnrin ó jọyín gan. ìyẹn Baríṣókí Àkànjí. Baríṣókí Àkànjí ló bá ní ọmọ wọn ni nǹkan kan bẹ́ẹ̀ pé ìyẹ́ ò tètè gbóyún ẹ̀ wá or something like that pé later tó ti wá use mọ́ wọn tóun wá ní kó lọ pe ìyẹ́ ẹ̀ wá lọ́wọ́n wá rí i pé lágbájá ni aláàjì dẹ̀ níwà kan bó bá fẹ́ rárá báyìí níjọ́ tó bá fojú kan á sọ fún yín pé òun ti pẹ̀lú ẹ̀ ti jọ ní nǹkan pọ̀. àṣọ. ó máa sọ ọ́ pé eléyìí nìkan ni a kò sọ́njọ́ yẹn amẹ́nukú. Barrister túnú fún yín débẹ̀. bẹ́ẹ̀ni ọmọ mi ni o mo ní nǹkan pẹ̀lú ìyá rẹ̀. bẹ́ẹ̀ni kò sì lè sọ fún mi ṣùgbọ́n eléyìí tó èmi mo ń bí. ní. ṣáwárí ńgbà mí náà tọmọ ọkọ bá wùwọ ọmọ àlè wọn á pè lọmọ àlè. ìyẹn ti Déwálé Àkànjí. ìyẹn ti Déwálé Àkànjí. Déwálé bí ṣe lè pe ọ̀rọ̀ ẹ̀ bí ṣe nífẹ̀ẹ́ tèmi gangan tí mo bá yín sọ̀rọ̀ yìí. a padà ríra ọmọ lẹ́yìn tí Barrister kú yẹn ló travel out bẹ̀tì máa ń béèrè ẹ̀. mo wá ní nọ́mbà Àṣàbí máa ń pè Àṣàbí báwo kíní kankan gbá. Àṣàbí náà mọ̀ yín dáadáa. Àṣàbí ó mọ̀ mí so ó ṣàní mo mọ̀ pé Wálé ti travel ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan ni ẹni yẹn jù mí lọ díẹ̀ bẹ̀tẹ̀ orúkọ ni máa ń pè Ṣákírù Ọdúnewu ó jẹ́ promoter àwọn onífújì ní Amẹ́ríkà àwa ń ṣe conference àpọ̀. conference call. ni bàbá yẹn kọ́ pé mi pé a mọ̀ pé gẹ́ẹ̀sì ẹni tó wà pẹ̀lú òun tó ń fẹ́ jẹ́ kó bá sọ̀rọ̀ mi ní èmi ò gùdù òun tó bá fẹ́ sọ ni kò sọ ló bá ní à Wálé Àkànjí ló ń fẹ́ gbé mi sórí aago fún. Baríṣókí n bá dẹ̀ gbà mí ní kó gba aago ó ti pẹ́ ti fẹ́ gbóhùn ẹ̀ mi ní àwọn ọmọ bàbá mi wò tẹ́ béèrè àwa mọ́mì ẹ̀ ò béèrè gbá kínní kan ló bá ní kí n má bínú. tó náà sì rántí yín. dáadáa ó dẹ̀ bá mi sọ̀rọ̀ a sọ̀rọ̀ ìta fi sọ̀rọ̀ yóò tó ìtòyí àtijọ́ ń sọ̀rọ̀ yìí ló bá ní à kí n fún un ní nọ́mbà mi ṣe kí bá ní kó má rí wọn á sẹ́ǹdì nọ́mbà mi sí Ṣákírù Ọdúnewu yẹn àṣà parí ọ̀rọ̀ náà jọ náà a sọ̀rọ̀ lóríṣiríṣi n bá ń bilé pé Wálé kí ló dé tó jìnnà sílé torí pé jọ́ tàlàjì ti kú tó ti ń ṣòkò àlàjì mi ìfijọ́ kan báyìí rí ẹ̀ ń bẹ̀ tí mo dẹ̀ mọ̀ pàlàjì ò dìsáàfù wà tó wù fún yẹn ó bá kálàyé òun náà kálàyé ó sọ tiẹ̀ fún mi ẹ bá ní kò mátà níjọ́ tó ti délé ayé nìkan yẹn ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kan yàn kan nílé rí tó bá àgàgà ọmọ tó bá dé létí kan bí irú mi tó jẹ́ pé òun nìkan ló póró nìyẹn ìbí síbẹ̀ á ní dààmú tó pọ̀ gan Ọlọ́run ìwà tó bá ní àti ṣe sí ẹ ló máa kó ẹ yọnu ewu náà má ṣe bẹ́ẹ̀ torí tójò bá lé ẹ̀ ń ta lé ló máa sáwọ̀ ẹ̀yin fún nímọ̀ràn. mo fún nímọ̀ràn bẹ́ẹ̀ ǹjẹ́ ó dẹ̀ lóhun ti gbọ́ mo níwà àti Mọ̀dínà gan ló yẹ kẹ́ close torí bàbá yín bí ìgbà tó mọ̀ pé òun fẹ́ kú ni ó mẹ́rin méjèèjì ó jẹ́ kẹ́ wọnú ara yín. wọ́n jẹ̀jọ́ ṣe rékọ́ọ̀dù Àkànjí Adé Ràṣídì ní Àṣàbí Adé Mọ̀dínà mi ò ọmọ Balógun. mo ní so aláàjì ìfẹ́ rẹ̀ pọ̀ láàrin wa àti Mọ̀dínà ó dẹ̀ ṣáàtú ó tún kó tún rò. n bá ní òkè Ọlọ́run àkóso ẹnu ibi tá bẹ́ẹ̀ tó máa ń pè mí dáadáa èmi náà tó bá ti tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ń gbọ́hùn ẹ̀ mánà ọmọ bàbá mi Àkànjí báwo ṣàlàáfíà ló wà ìyàwó mi kọ́ ọmọ mi kọ́ báwo ni iṣẹ́ oníkálukú àtútúká. yàtọ̀ sí Barrister ṣàtẹ̀ tó ló lórí fújì tí Ọlọ́run kẹ́ súnmọ́ tó mọ̀ yín tẹ́jọ́ wọ́ra dáadáa. ó wà o. ta ni. Saheed Òṣùpá ni o. Akóredé máa ń dé tọ̀. Akóredé. sọ́dọ̀ Barrister lè ti pàdé ẹ̀ báwo lè ti pàdé. rárá o àdúgbò wọn yọkọ mi ni mo ti mọ Saheed Òṣùpá. níbo ń bẹ̀. ní Amukoko Musafẹ́jọ́ ní Ìyántúwó nílé wọn wà. bẹ́ẹ̀ ni ọdún wo mà. ṣé mo lè san ọdún náà ṣá ṣé mo lè rán 80s ṣá ni. ó ti pẹ́. ó ti pẹ́. ìyá ọkọ mi àwọn fámìlì ọkọ mi wọ́n ń ṣe patí ní Àmútọ́ Square lẹ́kọ̀ọ́ orogún mi yẹn nìyẹn ẹ̀ kú làwa lọ ṣòkú lẹ́kọ̀ọ́ patí alẹ́ ni o kò tí ì sí alọ́sàn yìí o ìgbà tí Saheed fẹ́ máa lọ àwọn kan ti dúró pé kò ní lọ wọ́n ti fẹ́ máa bàjà bí ọkọ èmi dẹ̀ ti fẹ́ wọlé lọ sùn bí ọkọ ẹ̀wọ̀n orogún mi yẹn ṣe pé alájà Ṣẹ̀rímọ̀ Kélégbé lẹ́ni náà ń jẹ́. bẹ́ẹ̀ náà wà láyé wọn tí kú ọkọ̀ ti dàgbà gan-an bí yẹn ṣe sọ àmọ́ pé ìwọ ni yá títì ìwọ ni yé èkó ọmọ yóò máa mọ wọn ò jẹ́ kí Àyìnlá kọjá
tí ó wá kọrin bẹ́ẹ̀ ni ó wá kọrin ni òun ló wá ṣe pátì yẹn fún orogún mi yẹn bí ṣe bọ́ síbẹ̀ ní pé ń bo ní ṣónú mọ́tò kó wọlé bẹ́ẹ̀ ni pé ṣe ń bì lẹ́kọ̀ọ́ àkété ilé tọ́forí mi sọlẹ̀ sí. sọmọ Èkó àti ẹgbèrè sọmọ Èkó ni àbí Ìbàdàn àbí Kwara. ọmọ Èkó lèmi o. Èkó. ọmọ orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó ni mí. níbo ń bẹ̀. ọ̀nà méjì tó ti ń bíyàn dáadáa lẹ́kọ̀ọ́ lọ ti bí mi. ó yá. ìkíní ilé bàbá mi Ìdúmọ̀tà ni. èmi ni bẹ́ẹ̀ ni Ifáwẹ̀mí mọ́ Lawal là ń jẹ́. Lawal ṣé Lawal àwọn Kúnlé Pólì àbí Lawal ti bo. ẹ̀gbọ́n Kúnlé Pólì ni mí. ẹbí ni yín. mo ní iṣẹ́ bí ni máa tiẹ̀ pé yẹn ni okó kan náà òbò kan náà ló bí bàbá Kúnlé àti bàbá mi. bẹ́ẹ̀ ni mo dẹ̀ pọ́n Kúnlé Pólì sẹ́yìn mi. po àbúrò mi. kọ́lọ̀ bá mi dòun náà lágbà kí n má wà àti tọmọtọmọ. àmín Ọlọ́run. àwọn ọmọ alálùbáríkà golden sun nílé wa. ẹ sì ń rí ẹ ń sọ̀rọ̀ dáadáa. mi lọ́mọ bàbá mi kò sí mítìn tí bá fẹ́ ṣe tí Kúnlé òní jókòó òun àti Wálé Olómi àbúrò ẹ̀. Saheed Akorede wọn ṣàyẹ̀wò ní lọ́jọ́ náà bó lè ṣe àṣẹ tó fi ráyè lọ. n ṣáà pé ẹ má ṣe wèrè bí o kíní kankan kan náà ẹ wojú ìyáláyà yín náà kíní kankan kan ó dẹ̀ wọ mọ́tò ló bá lọ. ó tàn láti gbà yẹn wá develop face gbé wọn ò tútù rí obìnrin tó tún ní bí ọkùnrin rí o bá ṣe di wọléwọ̀de nìyẹn. bẹ́ẹ̀ ni àwa close gan tó pọ̀ gan tẹ́ pé tí Saheed bá lọ ń ṣe jump máa lọ ń jókòó sí orí stage náà fóun náà. tẹ̀lé Barrister mọ́ ni. ẹ ṣe nígbà náà ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ kan síwájú mò ń tẹ̀lé Alhaji mò ń tẹ̀lé kọ́lẹ̀ Saheed. ṣó ti yé yín. òun ṣé Barrister lẹ mọ̀ ṣá. ṣé ń gbà yẹn létà torí tó kọ́kọ́ fẹ́ lọ sí ilé Barrister òun àtẹ̀gbẹ́ láti ẹ̀gbọ́n Saheed Òṣùpá. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó